ṣàṣà ẹ bá mi kẹ́ni re. Òní lọ́jọ́ àbísáyé o, òní lọ́jọ́ àmọ̀mọ̀ bí ìpínmọ̀ró ti Fẹ́mi Timothy sáyé o. Aráyé ẹ tara ṣàṣà ẹ wá bá mi kẹ́ni re. Sóde mi ò mẹ́gbà lọ́wọ́ ẹ̀yin agungi gọ̀pẹ̀ ẹ máa bọ̀ nísàlẹ̀ kẹ́ ẹ lè gbọ́ mí yéké pé òní lọ́jọ́ ìbí arẹwà ọkùnrin olóríire ọmọ ìpínmọ̀ró ti Fẹ́mi Timothy dúdú yẹ̀mí àmọ́lẹ́yinjú àkúrúyẹ̀jọ́ eléyín funfun ẹlẹ́rìn ẹyẹ òmùgè nílùú yín jẹ́ kí wọ́n máa kì ọ́ bí wọ́n ti ń kì wọ́n bàbá tó bí ọlọ́mọ gangan. Ìwọ lọmọ ìlú mẹ́rin ààfin ọmọ mèrọjà mèrúlé ọba ilé ọba sọmí ìjọjà ọmọ òkúta bàbá ọ̀hún má gbé hun wọ́n gbégbégbé èṣègbè wọ́n ṣàwẹ́wẹ́ ètì ọmọ bẹ́rù bá kù wọ́n ará mìíràn ọmọ ẹlẹ́sìnkún àwọ̀ ẹgbẹ́kùgbé ọmọ mèrọjà mèrúlé ọba ilé ọba sọmí ìjọjà ọmọ tìkùntìkù àgbà tètè. Fẹ́mi Timothy ooo. Ìyáàfin ìpínmọ̀ró ti Adéyẹmí kí ọ kú oríire òní. Pásítọ̀ Sylvester wọ́n ní okú wa ṣe yẹ. Christiana ló rán mi wá bí. Ó ní kí n kí ọ, ó ní kí n kí ọ, ó ní kí n kí ọ kórí ẹ̀wù o. Wọ́n ní okú oríire ọjọ́ bíi tòní. Ọdọọdún báyìí ní sápórúwé, ọdọọdún lẹ́wàá wà, ọdọọdún ló máa bẹ ọbẹ níbẹ̀ ṣu àtẹ̀pẹ́lẹsẹ̀ rántẹ̀nà lágbára Ẹlẹ́dùmarè. Ọdọọdún báyìí làárọ̀ orógbó ọdọọdún làárọ̀ àwùsà ọdọọdún báyìí làárọ̀ ọmọbí lórí àtẹ wọn ní bọ́dún bá dé pèrè gọ́mà má wọ̀ tuntun wálé ayé kórí jẹ́ kó dára lẹ́wà bí ìyọ̀sìn bolúwa tí ń bẹ tẹ̀mí rẹ̀ ń bẹ àrídùnnú ló jẹ́ fún gbogbo ẹbí pátápátá àtàwọn òbí rẹ̀ òun ní fàìsàn ló gbà òkú àdún òkú ìyèdú àṣeyí ìṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí ọdọọdún ló máa yan fọ̀nàfọ̀nà níwájú àwọn ọ̀tá rẹ̀ lágbára Ọlọ́run ọba ọmọdé ní bá fi kú wá àkórìrì kó padà lọ́nà àgbà ní bá fi kú àkórìrì kó padà lọ́nà torí òkè lè fi rú sí ebi kì í bá wọn lóde ọ̀run tẹ̀mítọ̀yà lọ́mọ aráyé yóò máa fi ṣe tiẹ̀